Praise the Lord, children of God, ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun àgbáláyé. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olùgbàlà. A máa tún kú àmójúbà oṣù tuntun nínú ìrìn àjò ọdún yà 2025. Mo gbàdúrà àti wọnú oṣù yìí o. Àwa tá wọ̀ náà lálàájá láyọ̀ àtàlàáfíà lórúkọ Jésù. Oṣù yìí kò ní dì wá mẹ́rù lọ. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, November yìí ṣé rere ni àbí búburú? Ṣé rere ni àbí búburú? Ǹjẹ́ a ti ń ronú bẹ́ẹ̀ pé ṣé rere ni àbí búburú? A máa tún wọnú November nìyẹn. Ó máa tún ti ń lọ nìyẹn o. Ọjọ́ ayé wa ń lọ nìyẹn o. Gbogbo ẹ̀ ń lọ nìyẹn o. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ̀gá o. A sọ wípé o ṣé fún rere gbogbo lórí ayé wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ fún gbogbo. Jésù gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. Ọlọ́run tó dá ayé àtọ̀run, à ń lọ ní ọ̀rọ̀ rẹ wọ́n ló ń ṣe ọ̀rọ̀ fi ọ̀rọ̀ rẹ yé wa o. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó bọ́ sí ìlérí lókàn àyà wa, kó sì tàgbòǹgbò jinlẹ̀, kó sì so èso ọgọ́rọ̀ ọ̀run fún orúkọ mímọ́ rẹ torí tá gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, já sáré wo ìwé ìrere ti Jòhánù orí 5 ẹsẹ̀ 28 àti 29. Ìwé ìrere ti Jòhánù orí 5 ẹsẹ̀ 28 sí 29. Ó kà báyìí pé kí èyí kí ó má ṣe yà yín lẹ́nu, nítorí pé wákàtí ń bọ̀ nínú èyí tí gbogbo àwọn tí ó wà ní ìsà òkú yóò gbọ́ ohùn rẹ̀. Ìjọ múra sílẹ̀ fún ìgbàsókè àwọn àyànfẹ́. Ẹsẹ̀ 29. Wọn ó sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde yìí, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Hallelujah. Oṣù kọkànlá ló máa tún wọ̀ yìí orí ewé ènìyàn mi. Oṣù kọkànlá ló máa tún wọ̀ yìí. Iṣẹ́ wo ló wà lọ́wọ́ rẹ̀? Ṣé rere ló ń ṣe ni àbí búburú? Ìjọ tí ẹ múra sílẹ̀ fún ìgbàsókè bí? Ìjọ tí ẹ ti ní Jésù Kristi ní Olúwa tó Olùgbàlà rẹ̀. Ó ti ẹ̀ jẹ́ ènìyàn tó dára. Ayé mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ènìyàn rere, ṣùgbọ́n ò ní Jésù. Gbogbo rere tó ń ṣe yẹn ò lè gbé ẹ dé ìjọba ọ̀run. O ò lè fi rere rẹ̀ ìyà nípẹ̀kun o. Àti lè dé ìyà nípẹ̀kun rẹ̀, o ní láti kọ́kọ́ jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa tó Olùgbàlà. Gbà á lójúlówó, dá a mọ̀ jẹ́ kó mọ̀ ọ́, dẹ̀ máa gbé ìgbé ayé Kristi. Ìwọ tó dẹ̀ ti mọ̀ ọ́n, túbọ̀ dira mọ́, tẹ padà mọ́, máa sìn ní àyà funfun, ní mímọ́ ìwà, ní òtítọ́ àti ní òdodo. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, dídé Jésù fẹ́ dé, ṣùgbọ́n tí ò bá tiẹ̀ bá ọ láyé, ìjẹ́ rere ló ń ṣe. November ló tún ti wọ̀ yìí. Ṣé rere ni àbí búburú? Mo gbà ọ́ níyànjú, ìyàn rere. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ mi. Bó ṣe ń gbọ́ mi, oore ọ̀fẹ́ àtẹ̀gbẹ́ra láti ní Jésù, láti ṣe rere, kó bá lè yọ sí àjíǹde ìyè ní ìkẹyìn. Ní orúkọ Baba, tọmọ tẹ̀mọ́, k'Ọlọ́run kó fi fún ọ. Àmín.